Ní orúkọ Kristi ni à ń kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa àti ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní orí ẹ̀rọ ayélujára wípé ẹ kú àṣálẹ́, àsìkò ìsinmi òní. A gbàdúrà ní orúkọ Kristi wípé ọjọ́ ìsinmi tí òní kò ní jẹ́ tí kẹ́yìn fẹ́ni kankan wa o. Àmín. Lórúkọ Jésù yóò dára fún wa. Àmín. Àwa tí ẹ̀ ń gbọ́ ohùn rẹ̀, àwa láti Diocese Ifẹ̀ tìjọ Anglican ní Nàìjíríà láti ṣe agbátẹrù àti ìjíròrò nínú ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a pè ní ìdánilẹ́kọ̀ọ́ Bíbélì, èyí tí Diocese Ifẹ̀ tí wọ́n ṣe agbátẹrù rẹ̀. Ìwé tí à ń lò náà ni a sì ń yẹ̀wò tó dá lórí ìlànà Ọlọ́run fún ètò ní ibi ọjà. Àdúrà wa ni wípé ju bí a ti múra sílẹ̀ lọ, tẹ́ náà ti múra sílẹ̀ lọ nípa ìjíròrò Ọlọ́run ti àṣálẹ́ yìí, Olúwa yóò bùkún fún gbogbo wa. Àmín. Èmi nìkan kọ́ ni mo wà ń bí. Ní àṣálẹ́ yìí mo ní bàbá wa tí wọ́n jẹ́ àlùfáà àgbà pẹ̀lú wa. Bàbá, àwọn ìjọ fẹ́ gbóhùn yín, ẹ bá wa kí wọn, ẹ sì dá orúkọ yín. Mo kí ẹ̀yin ìjọ Ọlọ́run àti gbogbo olùgbọ́ ètò yìí. Èmi ni Venerable Richard Olúkọ̀yà Ọbáfẹ́mi. A kú ìjọsìn tòní. Ẹ ṣé àdúpẹ́ sà. Ju bí ẹ ṣe múra sílẹ̀, Olúwa yóò lò yín fún wa. Àmín. A máa wá láti ní ọ̀kan nínú àwọn ìjọ wa ní Diocese. A kí i pé ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ kúrọ̀lẹ́ sà. Àwọn aránílé fẹ́ gbóhùn tí náà wọ́n fẹ́ mọ orúkọ yín mà. Mo kí gbogbo olùgbọ́ ètò yìí kú ìsinmi òní o. Lórúkọ Jésù a ò ní fi tèní ṣe àṣemọ́ o. Àmín. Orúkọ tèmi ni Olóyè Margaret Morísádé Fàlújọ. Màmá, ẹ káàbọ̀ mà. Yes sir. Olúwa lò yín fún ògo rẹ̀ lórúkọ Jésù. Àmín Jésù. Ìránílé, èmi tí mo jẹ́ atọ́kùn sáà yìí, ìtìjíròrò Bíbélì tá a fẹ́ ṣe ni Olúwatúnmiṣe Ayọ̀déjì Olúwaṣọlá. Mo gbàdúrà wípé ìbùkún Ọlọ́run yóò wà lórí gbogbo wa. Àmín Jésù. Màá rọ bàbá wa bí a ti fẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n fún wa ní àdúrà ṣókí. Bàbá wa àti Ọlọ́run wa, ẹ̀bẹ̀ a tún ti fẹ́ gbọ́ ọ̀rọ̀ yín, a tún fẹ́ jíròrò nínú ọ̀rọ̀ náà pé ká má ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn tí ò mọ̀ yín. Olúwa ẹ wá kọ́ wa. Àmín. Àwọn olùgbọ́ àti àwa náà tí yóò máa jíròrò lórí ọ̀rọ̀ yín, ẹ jẹ́ á fi ṣe ìwà wù. Àmín. Ká lè máa sá fún ohun tí ò dára. Àmín. Ká kúrò ní ẹgbẹ́ àwọn ènìyàn búburú. Àmín. Agbára láti ṣe èyí ẹ fi fún wa. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé àdúpẹ́ sà. Ojú ìwé ìkọkàndínláàádọ́ta ni a wà. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ yiriwò ní àṣálẹ́ yìí ni a pè ní má ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn, sá kúrò láàrin wọn. Ibi kíkà tí a yàn ní Korinti Kejì orí 6 ẹsẹ̀ 14 dé 18 àti Jòhánù Kínní orí 2 ẹsẹ̀ 15 dé 17. Màá rọ màmá wa kán bá ka Korinti Kejì orí 6 ẹsẹ̀ 14 dé 18. Kọ́ríńtì kejì orí 6 láti ẹsẹ̀ 14 títí dé ẹsẹ̀ 18 ó kà báyìí. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kí ni òdodo ní pẹ̀lú àìṣòdodo? Ìdàpọ̀ kí ni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn? Ìrẹ́pọ̀ kí ni Kristi sì ní pẹ̀lú Bélíálì? Tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Ìrẹ́pọ̀ kí ni tẹ́ḿpìlì Ọlọ́run sì ní pẹ̀lú òrìṣà? Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí pé, èmi ó gbé inú wọn, èmi ó sì máa rìn nínú wọn, èmi ó sì jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì jẹ́ ènìyàn mi. Nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, lé Olúwa wí. Kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín, èmi ó sì jẹ́ baba fún yín, ẹ̀yin ó sì jẹ́ ọmọkùnrin mi àti ọmọbìnrin mi, ni Olúwa Olódùmarè wí. Ẹ ṣé àdúpẹ́ mà. Yes, bàbá sir. wa Jòhánù Kínní orí 2 ẹsẹ̀ 15 dé 17. Epísẹ́lì Kínní ti Jòhánù orí 2 ẹsẹ̀ 15 sí 17. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé,
ìfẹ́ tí baba kò sí nínú rẹ̀. Torí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́kúfẹ̀ẹ́ ara àti ìfẹ́kúfẹ̀ẹ́ ojú àti ìríra ayé kì í ṣe ti baba bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. ẹ ṣé àdúpẹ́ sà. èròǹgbà wa, ohun tí a fẹ́ mú jáde nínú ìjíròrò bíbélì ti àṣálẹ́ yìí, àkọ́kọ́ ni láti kọ́ wa wípé inú ayé ni a wà ṣùgbọ́n a kì í ṣe ti ayé, àti wípé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Àwa tá à ń sọ ni pé àwa kìrìsìtẹ́nì, àwa onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù, a wà nínú ayé ṣùgbọ́n a kì í ṣe ti ayé, àti pé ẹnikẹ́ni tó bá bá ayé rẹ́ ọ̀tá Ọlọ́run ni. Ìkejì, á jẹ́ kí a mọ irúfẹ́ ẹgbẹ́ tí ó yẹ kí a darapọ̀ mọ́. A ò ní dánìkan ṣe ayé wa lórúkọ Jésù o. Àmín Jésù. Èèyàn ò ní dánìkan ṣe ayé. Èèyàn máa nílò àwọn tó máa bá kẹ́gbẹ́, àwọn tó máa bá ṣọ̀rẹ́, àwọn tó máa bá sọ̀rọ̀, àwọn tó jọ máa wọlé máa jáde. Irúfẹ́ ẹgbẹ́ wo ló yẹ ká darapọ̀ mọ́? Nínú ìjíròrò ti àṣálẹ́ yìí, a ó fi èyí hàn wá. Ọ̀rọ̀ àkọ́sọ. Nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa dídarapọ̀ mọ́ ayé, púpọ̀ nínú wa ni ó máa ń ṣe àṣìṣe wípé àwọn tí ó bá fi hàn nínú ìwàsí wọn lóde ara nípa aṣọ wíwọ̀, ìrìn ẹsẹ̀, ọ̀rọ̀ ẹnu àti lo ohun ọ̀ṣọ́ ara mìíràn ni ó ti darapọ̀ mọ́ ayé. Nínú àyọkà wa tí òní, a rí wípé dídarapọ̀ mọ́ ayé jẹ́ ohun tí ó ti ara ọkùnrin ti inú wa jáde. Eléyìí ni ọkàn wa, nítorí pé ìhùwàsí wa, ohun tí à ń ṣe àti ohun tí òde tí à ń rí nínú ìhùwàsí ẹnìkọ̀ọ̀kan ní orísun rẹ̀ láti inú ọkàn wa. Lákọ̀ọ́kọ́, àwọn ohun tí à ń rò lọ́kàn tàbí ohun tí ọkàn wa ń fẹ́ láti ní lè jẹ́ kí a darapọ̀ mọ́ ayé. Nídàkejì ẹ̀wẹ̀, ìfẹ́ ayé jíjẹ àti ìgbádùn ayé lè jẹ́ kí Kìrìsìtẹ́nì bá ayé lọ. Lákòótán, ìfẹ́ owó, ipò, agbára àti ìlú mọ̀ọ́ká ènìyàn lè jẹ́ kí Kìrìsìtẹ́nì darapọ̀ mọ́ ayé. Gẹ́gẹ́ bí a ti rí ní Jòhánù Kínní orí kejì ẹsẹ̀ ìkarùndínlógún dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Kìrìsìtẹ́nì lóde òní gbọ́dọ̀ pa ara wọn mọ́, kí wọ́n má sọ ipò wọn nù, kí wọ́n má ṣe darapọ̀ mọ́ ayé, nítorí pé ayé ń lọ àti gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́ inú rẹ̀. Kí wọ́n sì máa rántí pé ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́. Ìbéèrè fún ìjíròrò. Màá darí ìbéèrè àkọ́kọ́ sí ọ̀dọ̀ màmá wa, ṣùgbọ́n ká tó darí ẹ̀, yẹ ká yára ka orin Dáfídì kínní ẹsẹ̀ ìkíní, ìkejì àti ìkarùn-ún. A sì ka Kọ́ríntì, bàbá wa ẹ̀ bá ka Kọ́ríntì kínní orí karùn-ún ẹsẹ̀ kẹsàn-án dé ìkọkànlá. Màmá wa, ó yá. Ẹ ṣé bàbá wa tọ́kùn. Orin Dáfídì orí ìkíní ẹsẹ̀ ìkíní, ìkejì àti ìkarùn-ún kà báyìí. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn. Ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lé òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru. Ẹsẹ̀ ìkarùn-ún sọ pé, nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́, bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo. Bàbá wa, Kọ́ríntì Kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkọkànlá. Èmi ti kọ̀wé sí yín nínú ìwé mi pé kí ẹ má ṣe bá àwọn àgbèrè kẹ́gbẹ́ pọ̀, ṣùgbọ́n kì í ṣe pẹ̀lú àwọn àgbèrè ayé yìí pátápátá, tàbí pẹ̀lú àwọn olójúkòkòrò, tàbí àwọn alọ́nilọ́wọ́gbà, tàbí àwọn abọ̀rìṣà, torí nígbà náà ẹ kò lè ṣàìmá ti ayé kúrò. Ṣùgbọ́n nísìnyí mo kọ̀wé sí yín pé bí ẹnikẹ́ni tí à ń pè ní arákùnrin bá jẹ́ àgbèrè, tàbí olójúkòkòrò, tàbí abọ̀rìṣà, tàbí ẹlẹ́gàn, tàbí ọ̀mùtípara, tàbí alọ́nilọ́wọ́gbà, kí ẹ má ṣe bá a kẹ́gbẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kí ẹ má tilẹ̀ bá a jẹun. Ẹ ṣé àdúgbò sá. Màmá wa, ìbéèrè àkọ́kọ́ sọ wípé kí ni ìdí tí ó fi yẹ kí Kìrìsìtẹ́nì má ṣe darapọ̀ mọ́ ayé? Ẹ ṣé bàbá wa tọ́kùn. Gẹ́gẹ́ bí ìwé mímọ́ gan ṣe là sílẹ̀ fún wa, a kọ wípé ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́.
àwa Yorùbá náà dẹ̀ tún sọ wípé àgùntàn tó bá bá ajá rìn á jẹ ìgbẹ́. Tí ọmọ Ọlọ́run tó ní ìwà Ọlọ́run tó ní ìmọ̀ Ọlọ́run tó bá ń bá aláìgbàgbọ́ rìn, ó di dandan kó kọ́ ìwà wọn. Ìkíní, bí a ṣe rí ní ẹsẹ̀ ìkarùn-ún orí Sáàmù orí kìíní yẹn, wípé nítorí náà àwọn ènìyàn búburú kì yóò dìde dúró ní ìdájọ́. Nítorí ìdájọ́ Ọlọ́run kò yẹ kí a kó ẹgbẹ́ búburú, àti wípé ìfẹ́ Ọlọ́run ni pé ká má ṣe darapọ̀ mọ́ wọn. ẹ ṣé àdúpẹ́ mà. Bàbá wa àfikún. ṣeun sá. Ẹ bá wo ìwé mímọ́, a fi yé wa pé ọmọ Ọlọ́run ni àwa ń ṣe. Bíbélì tiẹ̀ sọ fún wa níbi tí a kọ́ kà lónìí pé tẹ́ḿpìlì rẹ̀ la jẹ́. Ní pípa pé darapọ̀ mọ́ ayé, a ti ń sọ pé àìṣe tẹ́ḿpìlì rẹ̀ mọ́. Ìwé mọ́ sọ fún wa pé ayé ń kọjá lọ àti gbogbo ìfẹ́ inú tó ń bẹ nínú rẹ̀. Ìyẹn sọ pé lọ́jọ́ náà tí Olúwa bá máa kó àwọn àyànfẹ́, níbo ni màá wà? Ṣé àwọn ti ayé ni tàbí ti ọ̀dọ̀ rẹ̀? Ìdí nìyí torí pé Olúwa ń bọ̀ wá ṣe ìdájọ́ ayé, á sì kó àwọn àyànfẹ́. Ẹni bá dẹ̀ jẹ́ ti ayé, á bá ayé lọ, kò ní bá Jésù jọba. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó yẹ kí a bá Jésù rìn, ká jẹ́ tẹ́ḿpìlì rẹ̀ nítòótọ́, káwa náà bá lè bá jọba. Torí ìlú ìbílẹ̀ wa ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀, ibẹ̀ la dẹ̀ fojú sí láti lọ. Mo gbàdúrà pé ohun tí ò ní jẹ́ ká débẹ̀, Olúwa gbà lọ́wọ́ wa. Àmín Jésù. ẹ ṣé àdúpẹ́ sà. Máa tarí ìbéèrè kejì sí ọ̀dọ̀ bàbá wa. A ti ka Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkarùndínlógún dé ìkẹtàdínlógún ní ẹ̀ẹ̀kan. Wọ́n béèrè wípé kí ni ìdí tí ọ̀rọ̀ Ọlọ́run fi kìlọ̀ fún wa pé kí a má ṣe fẹ́ràn ayé sà? Kí ni ìdí? Ẹ ṣeun bàbá wa nínú Olúwa. Mo fẹ́ kí a mọ̀ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá wa ní àwòrán ara rẹ̀. Ohun tó dẹ̀ ń retí lọ́dọ̀ wa ni pé ká fi ìwà àti ìṣe wa jọ òun gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa. Ọmọdé ò bá jọ bàbá, olóko tí wọ́n pè é. Ìdí nìyí Ọlọ́run fi dá wa ní àwòrán ara rẹ̀. Ṣùgbọ́n tá a bá wo ẹran ara, gẹ́gẹ́ bí Poolu ti sọ ní ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 5 sí 9, ẹnikẹ́ni tó bá ti wà nú ẹran ara kò ṣeé ṣe kó wu Ọlọ́run. Ìdí nìyẹn tí Bíbélì wa ń sọ fún wa lónìí ní Jòhánù kìíní orí 2 ẹsẹ̀ 15 sí 17 yẹn, ká wo ibi tí ìfẹ́ wa tì sí. Ṣé ti ayé ni, ìfẹ́ ojú ni, ìfẹ́ ti ara ni, màá dà tí ò mú ti Ọlọ́run dání. Ìdí nìyẹn pé àyànfẹ́ tí a jẹ́, Ọlọ́run ò fẹ́ ká sọ ipò yìí nù. Ló fi ń tẹnumọ́ wípé ẹ má darapọ̀ mọ́ ayé. Ẹni bá darapọ̀ mọ́ ayé, ó ti sọ ilé ológo nù. Ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ pé ìjọba ti Sátánì ló máa lọ parí ayé rẹ̀ sí. Olúwa nínú àánú rẹ̀ ò ní parí ìjọba tiwa sínú ọ̀run àpáàdì. Àmín Jésù. ẹ ṣé àdúpẹ́ sà. Màmá Ẹ ṣé sà. àfikún kúkúrú. Ẹ ṣé bàbá wa nínú Olúwa atọ́kùn. Tí a bá wò wọ́n ní kí ni ìdí tí ọ̀rọ̀ Ọlọ́run fi kìlọ̀ fún wa pé ká má ṣe fẹ́ràn ayé. Bíbélì jẹ́ kó yé wa wípé ẹnikẹ́ni tó bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Téèyàn bá fẹ́ràn ayé kò lè ṣe ìfẹ́ Ọlọ́run. Nígbà tí ó fi kìlọ̀ fún wa pé ká má ṣe fẹ́ràn rẹ̀ yẹn, pé àwọn tó wà nínú ayé gan ká jìnnà sí wọn. A gbọ́dọ̀ jìnnà sí wọn nítorí pé wọ́n lè ṣì wá lọ́nà, wọ́n lè yí wa lọ́kàn padà, àti pé ikú ni láti fẹ́ràn ayé, ìyè sì ni láti fẹ́ràn Ọlọ́run. Lórúkọ Jésù, ìyè tá ti yàn kò ní bọ́ sọnù lọ́wọ́ wa. Àmín lórúkọ Jésù. Ẹ ṣé sà, ẹ ṣé mà. Ní àfikún láti ọ̀dọ̀ mi, ara ìdí tí a ṣe gbọ́dọ̀ fẹ́ràn ayé àti ohun tó wà nínú ayé ni pé ohun tí ayé yìí kò pẹ́ títí. Ayé yìí láti rí, ayé yìí láti bá, a sì fi sílẹ̀ kúrò nínú ayé yìí ni. Èkejì ni wípé tá bá ń sọ ní ti ìgbádùn, ó mà dára. Ayé yìí dùn àbí? Ká mọ̀ tí ká ṣe léyìí, ká ṣe tọ̀hún, ká rèdè òru, ká wọ ẹgbẹ́kẹgbẹ́, ká hùwàkiwà. Ṣùgbọ́n ṣá kí ni ìgbẹ̀yìn? Kò ní èrè kankan. Ikú lèrè ẹ̀ṣẹ̀. Lórúkọ Kristi, ayé yìí a ní fi ba ọ̀run wa jẹ́. Àmín Jésù. Torí kí a má ṣe fi ayé yìí ba ọ̀run wa jẹ́, ẹ jẹ́ ká ṣọ́ irú ẹgbẹ́ tí
à ń darapọ̀ mọ́. Ẹ jẹ́ ká lé ayé yìí níwọ̀nba, ẹ jẹ́ ká yàgò fún fífẹ́ràn ayé. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Ìbéèrè kẹta, màá darí ẹ̀ sí ọ̀dọ̀ màmá wa. Ibì kan ṣo la máa kà níbẹ̀ yẹn. Ibi tá a dẹ̀ máa kà yẹn, ìwé àwọn ọba kìíní orí 11 ẹsẹ̀ 11. Wọ́n ní kí ni yóò jẹ́ àtúbọ̀tán dídarapọ̀ mọ́ ẹgbẹ́ búburú. Ìwé àwọn ọba kìíní orí 11 ẹsẹ̀ 11. Ẹ ṣé bàbá wa àti olóòtú. Ìwé àwọn ọba orí 11 ẹsẹ̀ 11 kà báyìí. Ó ní nítorí náà Olúwa wí fún Sólómọ́nì pé nítorí bí ìwọ ti ṣe nǹkan yìí tí ìwọ kò sì pa májẹ̀mú mi àti àṣẹ mi mọ́ tí mo ti pa láṣẹ fún ọ ní yíyà, èmi ó fa ìjọba rẹ ya kúrò lọ́wọ́ rẹ, èmi ó sì fi fún ìránṣẹ́ rẹ. Praise the Lord. Hallelujah. Ṣé rí àtúbọ̀tán bẹ́yìn? Wọ́n ní ìgbẹ̀yìn ó yẹ kó dára ju ìbẹ̀rẹ̀ lọ. Àtúbọ̀tán àwọn tó wà nínú ayé ni pé ìbínú Ọlọ́run dúró dè wọ́n. Tí a bá wo ibi tí a kà yìí láti bẹ̀rẹ̀, a rí wípé ó ń gbà tó wà pẹ̀lú Ọlọ́run túnmọ̀, ó ń ṣe ìfẹ́ Ọlọ́run fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n gbà tó yá Ọlọ́run wá bínú sí. So ẹnikẹ́ni tó bá wà nínú ayé, ìbínú Ọlọ́run dúró dè. Lórúkọ Jésù, Ọlọ́run ò ní bínú sí wa. Àmín. Ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Ọlọ́run á bàjẹ́ o. Àti pé ó lè parí ìrìn àjò rẹ̀ sí ọ̀run àpáàdì. Ẹni tó ti jẹ́ ọba, tó ti jẹ́ èèyàn pàtàkì, ká wá gba agbára lọ́wọ́ rẹ̀ nítorí pé ó báyé lọ. Bàbá wa ti sọ lẹ́ẹ̀kan, ohun ayé ó máa báyé lọ, ṣùgbọ́n ti ọ̀run ó ní kì í tán. Lórúkọ Jésù, a ò ní báyé lọ o, a ò ní rí ìbínú Ọlọ́run o. Àmín. Àfikún sà. Ẹ ṣeun bàbá wa ní Olúwa. Ẹ bá rí ohun tí Poolu náà sọ fún wa nínú ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 28. Ó láwọn yẹn kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ wọn. Ẹni bá ti kọ̀ láti ní ìrò Ọlọ́run ní ìmọ̀ rẹ̀, ó di dandan á darapọ̀ mọ́ ayé. Ọlọ́run máa ń fi irú àwọn bẹ́ẹ̀ sílẹ̀ fún iye rírà. Ohun tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ni pé wọ́n máa ṣe ohun tí kò tọ́. Torí kí ni Sátánì ti gba ìjọba lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀, ó ti gbé ìjọba tirẹ̀ lé lọ́wọ́. Abájọ tí irú ẹni bẹ́ẹ̀ fi ń hùwà tó ń hù. Tó bá dẹ̀ tètè padà ló dára. Ìdí nìyẹn tí Bíbélì ń sọ fún wa pé ikú òun ni èrè ẹ̀ṣẹ̀. Ara tí ó jẹ́ kí àwọn tó darapọ̀ mọ́ ayé máa ń rí ẹ̀bi tó ga nìyí. Ẹlòmíì ń kú ikú òjijì, ẹlòmíì àìsàn tí ò yẹ kó ṣe á ṣe. Àlàáfíà ò sí fúnrú ẹni bẹ́ẹ̀. Eléyìí là ń sọ fún wa pé tá a bá gbìyànjú ká má darapọ̀ mọ́ ayé, àwọn àtúbọ̀tán yìí kò ní jẹ́ tiwa. Mo gbàdúrà pé àtúbọ̀tán dídarapọ̀ mọ́ ẹgbẹ́ búburú kò ní jẹ́ ìpín wa o. Àmì eléyìí dáa, ṣùgbọ́n tó yẹ ká ṣe ni pé ká má darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ búburú. Ẹ ṣé àdúpẹ́ sà. Ìbéèrè tó kẹ́yìn fún ti òní tá máa fi káàdì ẹ̀, màá darí ẹ̀ sí ọ̀dọ̀ bàbá wa. Wọ́n ní ká jíròrò lórí ọ̀rọ̀ yìí. Bí lílàkàkà àti láti ní dúkìá bá jẹ́ ìbárẹ́ ayé, ǹjẹ́ ó yẹ kí Kìrìsìtẹ́nì gbìyànjú láti ní dúkìá? Wọ́n ní ìhà wo ló yẹ kí Kìrìsìtẹ́nì kọ sí? A ka TIMOTIU Kini orí 6 ẹsẹ̀ 17 dé ẹsẹ̀ 19. Bàbá wa. Ó kà báyìí pé kìlọ̀ fún àwọn tí ó lọ́rọ̀ lé ayé nísinsìnyí kí wọ́n má ṣe gbéraga, bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọrọ̀ àìdánilójú, bí kò ṣe lé Ọlọ́run alààyè tí ń fi ohun gbogbo fún wa lọ́pọ̀lọpọ̀ láti lò. Verse 18. Kí wọ́n kí ó máa ṣoore, kí wọ́n kó máa pọ̀ ní iṣẹ́ rere, kí wọ́n múra láti pín fúnni, kí wọ́n kí ó ní ẹ̀mí ìbákẹ́dùn. Wọ́n kó máa tó ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ara wọn dé ìgbà tí ń bọ̀, kí wọ́n kó lè di ìyè tòótọ́ mú. Ní bàbá wa ní Olúwa àti ẹ̀yin olùgbọ́ mi, Bíbélì ò tako
kéèyàn ní ọrọ̀, ṣùgbọ́n bí a ti ń lò ó àti bí a ti kó jọ ló ṣe kókó níwájú Olúwa. Ìwé mímọ́ tiẹ̀ fi yé wa pé Olúwa ló ń fi fúnni. Ìdí nìyí tó yẹ kí ó jẹ́ kí èmi àti ẹ̀yin olùgbọ́ mi ká mọ̀ wípé tọ́lọ́run bá fi fún wa ní nǹkan yẹn láti ní ọrọ̀, owó ni, dúkìá ni, a gbọ́dọ̀ fi máa gbé orúkọ rẹ̀ ga. A gbọ́dọ̀ fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn tí ó kù káàtó fún. Nínú ìwé Gàlátíà orí 6 ẹsẹ̀ 2 ó ní ká máa ru ẹrù ọmọnìkejì wa. Ohun tó yẹ kí ọlọ́rọ̀ kankan máa ṣe nìyí. Nígbà tá a bá ń ṣe bẹ́ẹ̀, à ń to ìṣúra jọ fún ibi tí à ń lọ ni. Nínú Mátíù orí 25 yẹn, àwọn kan bá Jésù ń sọ fún wọn pé àwa ò mọ̀gbà tí a rí yín, a ò mọ̀gbà tí a wà nínú tẹ́wà ń túbú tá a bẹ̀ yín wò, a ò mọ̀gbà tí ẹ ṣe léyìí tẹ́ ṣe tọ̀hún. Jésù dáhùn pé níwọ̀n gbà tí ẹ ti ṣe fún arákùnrin àbẹ́lọ́kejì yẹn, ẹnìkejì yẹn, èmi gan ló ṣe fún. Bẹ́ẹ̀ náà ló tún sọ ní ẹsẹ̀ 29 yẹn síwájú ibẹ̀ pé àwọn kan náà wá, àwọn orí ẹ̀ àbáṣe lé fún ẹ, ó ní ìgbà tí ẹ ti ṣe fún wọn o, èmi lẹ ò ṣe fún. Ìyẹn ni a fi sọ pé àwọn tí ọwọ́ ọ̀tún tó pè ní àgùntàn àti tọwọ́ òsì tí ó pè ní ewúrẹ́. Nítorí náà Bíbélì ò takò ọrọ̀ o, ṣùgbọ́n bí a ṣe kó jọ, bí a ṣe lò ó, ǹjẹ́ à ń lò ó fún ìjọba rẹ̀. Àwọn ọlọ́rọ̀ wà nínú ìwé mímọ́. A kà nípa Joseph Arimathea, ó fi tirẹ̀, ó fi tẹ́ Ọlọ́run lọ́rùn, tó jẹ́ pé ibojì tó ń gan fẹ́ sùn tí ló fi fún Olúwa. Mo gbàdúrà pé àwọn ọlọ́rọ̀ wa mọ Ọlọ́run láti ṣe ìfẹ́ rẹ̀, kán bá lè fi ìjọba ọ̀run ṣeré jẹ́ pẹ̀lú. Ní kúkúrú mà, àfikún láti ọ̀dọ̀ yín sí ìbéèrè kẹrin. Ẹ ṣé sà. Tí a bá wo níwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 17, ó ní gbogbo ẹ̀bùn rere àti gbogbo ẹ̀bùn pípé láti òkè lé ó ti wá, ó sì ń sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ baba ìmọ́lẹ̀ wá, lọ́dọ̀ ẹni tí kò lè sí ìyípadà tàbí òjìji àyídà. A rí wípé tá bá wo Psalm 1 náà verse 1, ó ní ìbùkún ni, ìbùkún Ọlọ́run ó wà lórí àwọn ọmọ rẹ̀. Kristẹni lè làkàkà láti ní dúkìá nítorí kò tiẹ̀ gbà wá láyè láti ṣọ̀lẹ, ṣùgbọ́n ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tó tọ́, ọ̀nà tó mọ́ tá fi ń kó ọrọ̀ yẹn jọ. Kì í ṣe ọrọ̀ tá ń kó jọ pẹ̀lú jìbìtì, kì í ṣe ọrọ̀ tá ń kó jọ pẹ̀lú yíyíwé, ṣùgbọ́n ọrọ̀ tó mọ́ Ọlọ́run máa ń fún àwọn tirẹ̀. Ohun tí a wá ń sọ ni pé fún ọlọ́rọ̀, fún ẹni tí Ọlọ́run bá fún ní ọrọ̀, kó lò ó fún ìgbélékè ògo Ọlọ́run. Iṣẹ́ Ọlọ́run kò gbọdọ̀ wọ́lẹ̀ nínú ìjọ tí ẹnikẹ́ni bá wà tí ó pẹ̀lú ọrọ̀ rẹ̀, nítorí ta ló mọ̀ bóyá torí ìjọ yẹn lọ́lọ́run ṣe taari ọrọ̀ sí. Àwọn ọmọ aláìní wà, àwọn tí ebi ń pa wà, láti ṣe ìrànlọ́wọ́ fún. A lè báyàn mú ọmọ ká bá tọ́. Àánú ní pàtàkì láti fowó wa ṣàánú. Mo gbàdúrà a ò ní ṣe ọrọ̀ wa lò. Àmín. Ọlọ́run á sì bùkún gbogbo wa. Àmín. Ẹ̀yin tí ẹ ti ń gbọ́ wa láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìjíròrò yìí, ó ṣeé ṣe kẹ́ ní àwọn ìbéèrè tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ wa. A rọ̀ wá pé kí a fi sí orí ẹ̀rọ WhatsApp tí mo fẹ́ pè fún wa yìí, 0814 719 4733. Mo pè lẹ́ẹ̀kan sí 0814 719 4733. Tẹ́ bá ti taari ìbéèrè yín síbẹ̀, ó dá mi lójú wípé ẹ rí ìdáhùn kíkún gbà láti ọ̀dọ̀ wa. Ọ̀rọ̀ ìkádìí, dídarapọ̀ mọ́ ayé tako dídarapọ̀ mọ́ àwọn ènìyàn Ọlọ́run, nítorí pé Bíbélì jẹ́ kí ó yé wa wípé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Nítorí ìdí èyí, ìbárẹ́ ayé àti dídarapọ̀ mọ́ yóò ba ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run jẹ́. Nítorí náà, jáde kúrò láàrin wọn. Oore ọ̀fẹ́ láti yan ẹgbẹ́ rere tí yóò mú wa dé ibi ìyè, tí yóò sì jẹ́ kí ìbáṣepọ̀ wa àti Ọlọ́run kó dán mọ́rán sí i, Olúwa yóò fi fún wa. Àmín Jésù. Ẹsẹ̀ àkọ́sórí wa ní Jákọ́bù orí 4 ẹsẹ̀ 4. A ó máa kà tẹ̀lé mi.
ẹ̀yin panṣágà ọkùnrin ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin àti panṣágà obìnrin ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni ìṣọ̀tá Ọlọ́run ni nítorí náà ẹnikẹ́ni tó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run a gbàgbọ́ wípé àwa tá a wà lé a fẹ́ di ọ̀tá Ọlọ́run a sì fẹ́ jẹ́ ọ̀tá rẹ̀ ẹ ká kíyèsára irú ẹgbẹ́ tí à ń ṣe a kí wa pé a kú àtàárọ̀ a sì mọ rírì bí ẹ ti tẹ́tí lélẹ̀ láti gbọ́ wa nígbà náà tá a bá tó padà wá ẹ̀yin la máa bá àmín àtàwa àtẹ̀yin ẹnikẹ́ni wa ò ní di òkú àmín Jésù ààbò Ọlọ́run á dájú lórí wa àmín bàbá wa lẹ́ẹ̀kan sí ẹ kí àwọn aráalé pé ó dìgbò ṣe kẹ́ tó rán wọn létí orúkọ yín bí a ti mú gbogbo wá sí ìdánudúró. ẹ ṣeun wá sá. lẹ́ẹ̀kan sí èmi Richard Olúkọ̀yà Ọbáfẹ́mi ọ̀kan lára àwọn àgbà àlùfáà ní dáósìsì Ifẹ̀ ló ń kí wa pé a kú etí ìgbọ́ ọ̀rọ̀ tí ẹ ti gbọ́ ètò àwa náà ti sọ kò ní dá wa lẹ́bi lọ́jọ́ ìdájọ́. àmín Jésù ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín. ọmọ wa èyí náà ìbára ṣe bẹ́ẹ̀. lẹ́ẹ̀kan sí à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ará ilé tí wọ́n ti tẹ́tí sí ọ̀rọ̀ yìí ní orúkọ Jésù olùgbàlà bó ti gba etí ọ̀tún wọlé kò ní gba tòsì jáde. àmín. àwa tí a sọ àti ẹ̀yin tẹ́ gbọ́ kò ní jẹ́ ìdálẹ́bi fún alọ́jọ́ ìkẹyìn. àmín. Ọlọ́run sì ní jẹ́ kí tèmi jẹ́ àṣemọ́. àmín. àtúgbàdúrà pé dáósìsì Ifẹ̀ yóò máa tẹ̀síwájú. àmín. Jésù Olúwa wa. àmín. ẹ jẹ́ kí a tẹríba láti gba àdúrà. Bàbá wa àti Ọlọ́run wa gbogbo ògo àti ọlá ìnáda padà sọ́dọ̀ yín fún yín tí ẹ ràn wá lọ́wọ́ láti lè ṣe ní àṣálẹ́ yìí. Thank you, Lord. ẹ ti lò wá ọ̀rọ̀ yín ti jáde a gbàdúrà fún gbogbo etí tó gbọ́ láti lè fi sínú ìṣe ní orúkọ Jésù lè bá a fi fún wọn. àmín Jésù. àwa náà tí ẹ sì láti darí rẹ̀ lórúkọ Kristi oore ọ̀fẹ́ láti lè máa wè nínú gbogbo ohun tí à ń ṣe ẹgbẹ́ ìwọ̀ wá. àmín Jésù. a dúpẹ́ pé ẹ ti gbọ́ àdúrà wa. ẹ ṣeun. títí dìgbà mìíràn tá ó fi pàdé a gbàdúrà wípé ìwàláyé kó máa bá wa lọ. àmín Jésù kó wà Kristi. pẹ̀lú wa àmín. ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ ńlá Jésù.